Aláròyé máa wí o. Wàsílà ti kó bára ẹ̀ wọ́n ti mú ní Pakistan. Ọwọ́ àjọ tó ń gbógun ti egbòogi olóró gbígbé títà àti lílò lórílẹ̀‐èdè Pakistan Anti-Narcotics Force ti tẹ ọmọbìnrin ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kan Wasilat Amusa lásìkò tó ń ta cocaine fún àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga tó wà lágbègbè Rawalpindi àti Islamabad lórílẹ̀‐èdè náà. Àìfàìmọ̀ ní ọmọbìnrin orílẹ̀‐èdè Nàìjíríà náà kò ní wọ aṣọ ẹ̀wọ̀n fún àìmọye ọdún lọ́gbà ẹ̀wọ̀n níjọba ilẹ̀ Pakistan. Gẹ́gẹ́ bí agbẹnusọ àjọ ANF ṣe sọ, Ṣíkún ló sọ pé àwọn gbọ́n Wasilat tí wọ́n tún mọ̀ sí Àlàbá yìí lọ́wọ́ mú lásìkò tó ń ta oògùn olóró líle yìí ní ojúlé H13 nílùú náà. Nínú àtẹ̀jáde tí wọ́n fi síta yìí ni wọ́n sọ pé cocaine tí wọ́n rí nínú ilé tí obìnrin ń gbé náà tó ìwọ̀n 100 gíráàmù. Bákan náà ni wọ́n gba ìwé ìrìnnà tí wọ́n ní ìpínlẹ̀ Èkó lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti ṣe tó jẹ́ ti obìnrin afurasí kalẹ̀ lọ́wọ́ ẹ̀. Aláròyé tún gbọ́ pé ọ̀kan gbòógì nínú àwọn tí wọ́n ń kó egbòogi olóró wọlé fún àwọn akẹ́kọ̀ọ́ lágbègbè náà ni arábìnrin Wasilat. Àjọ ANF ní àìmọye àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń gbé egbòogi olóró lọ́wọ́ àwọn ti tẹ̀, ṣùgbọ́n lẹ́yìn tí àwọn ti dìde ogun láti rẹ́yìn àwọn iléeṣẹ́ tó ń gbé egbòogi olóró sọdá sórílẹ̀-èdè míì tó jẹ́ àwọn ọmọ Nàìjíríà ni wọ́n fi ń ṣiṣẹ́ egbòogi olóró gbígbé yìí ní ọwọ́ àwọn tẹ obìnrin tí wọ́n fẹ̀sùn kàn ọ̀hún. Àjọ yìí ní obìnrin náà lẹ́jọ́ jẹ́ lé iwájú àwọn gẹ́gẹ́ bí ìwádìí lórí ẹ̀ ṣe ń gbéra sọ. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.